ìgbà tẹ́mi mọ Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o wọ́n máa fún lówó kókó lọ pààyàn ni Sunday Igboho lè ṣiṣẹ́ kankan ẹ̀kọ́ lẹ̀ o orúkọ mi ni Kẹ́hìndé Díyàolú mo jẹ́ ìyá Oòduà Abúlé-Ẹ̀gbá Gani Adams so gbogbo awuyewuye tó ń lọ lọ́tún tó ń lọ lósì àfẹ́ bá wọn dá sí tẹ́lẹ̀ tó dàbí ẹni pé ti Sunday Igboho yẹn ó ti ń pọ̀ jù ìgbà tó lóun lọ sóko òun lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kò fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o ẹgbẹ̀gbẹ́ oko tó wà ní Ìbàdàn níbi àdúgbò ẹ̀ ibẹ̀ ló lọ o kódà gan-an níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ wọ́n yẹ pé tó bá ti bí dáa òun máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó ń fẹnu já wáyà ni Sunday Igboho lè ṣiṣẹ́ kankan ó fẹ́ ní òun náà fẹ́ ní followers nǹkan tó ń ṣe Ìbà Gani Adams Oòduà bàbá tiwa ni jagunjagun ni wọ́n jagunjagun wọ́n ń ṣe illiterate. jagunjagun wọ́n ń ṣe illiterate. ìyá ó wà òkè ó gbádùn ó nọ́mà rárá ẹnìkan ti sọ nísìn ẹ̀fà sí nǹkan aládé ni ẹnìkan ti sọ nísìn wọ́n ní girlfriend àwọn ní tẹ́lẹ̀ káyé ẹ̀ tó ta kí tiẹ̀ tó yẹ káyé ẹ̀ tó bàjẹ́ skul wo lọmọ ẹ̀ ń lọ tell me skul tọmọ ẹ̀ ń lọ Sunday Igboho illiterate ni ó jókòó láàrin lọ́ba Sunday Igboho illiterate ni ó ń jókòó pẹ̀lú president pè lórí fóònù ọjọ́ ń sọ̀rọ̀ who your ìwé tí wọ́n kà who you help ìwé tó kà kí ló help pàrágà ló fi ń tẹ̀wọ́ amúṣe ni wọ́n fún yẹn mọ́rùn ìyẹn máa ṣòkè bẹ́ẹ̀ tó fẹ́ commit suicide bẹ́ẹ̀ tó fẹ́ para ẹ̀ ó mú fúnni ó fún yẹn mọ́rùn ṣé ló ti dúdú mọ́ ẹ lọ́rùn yẹn aláṣọ kọ́lọ̀kọ́lọ̀ ọ̀dọ̀ zin ẹ wá bí ayé àwọn ọmọ yín ṣe máa já lógun ọ̀fẹ́ àbí lógun ojo kí tẹ̀ ń ṣe bí olórí burúkú báyìí ìwọ ni yóò du àkọ yóò ràn míyàn ọ̀dẹ̀ onífara yìí kọ tọrọ tó láì ń polórí rẹ̀. ó máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó ń fẹnu já wáyà ni Sunday Igboho lè ṣiṣẹ́ kankan òun náà fẹ́ ní followers nǹkan tó ń ṣe. ó fẹ́ ní followers wèrè ló jọ wèrè òun ló jọ ó jọ wèrè gan àwọn tí wọ́n mú láti rìpọ́ọ̀tù àwọn tí wọ́n ń sọ̀rọ̀ gba wèrè because wọ́n lè máa lọ gbólóṣó kan ṣeré jáde kan lọ mọ tí ó kan lọ ṣe fàájì wọ́n máa wá sí ẹ̀yìn wèrè yìí kalẹ̀ ó kó jọ wèrè yìí pẹ̀lú aṣọ tó wọ̀ yìí wèrè ló jọ náà lóhùn yóò ju àìṣe rẹ̀ àbí wọlé pé rẹ̀ ogún kiri díẹ̀ kó sì dàbí kó sọ̀rọ̀. mo kí gbogbo ọmọ Yorùbá tí ó jẹ́ ọmọ ọkọ tí kì í sọmọ àlè torí kì í ṣe gbogbo àwọn ọmọ Yorùbá la jẹ́ ọmọ ọkọ ọmọ àlè mọ́ ń wà nínú ọmọ ọkọ nígbà mi. lórí awuyewuye tí ń lọ ẹ mọ̀ pé ẹ̀dá ò ní wà kó mọ́ àárín ẹni tí ó jáde tí ó sọ pé ní báyìí ni òun tó bẹ́ẹ̀ ọ̀bá tí ìdókò bá bẹ́ẹ̀ lómi èrè ó sọ pé kò sóko tó ti bá gbòòrò. àwọn tó ń gbé Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ bàbá àwọn tó ń gbé efiwé Sunday Igboho wọ́n ponú ni wọ́n ya fọ́ọ̀fù gbómi ẹ̀dá ọmọ àlè Yorùbá sí làwọn orí pé ojú wọn ò fọ́. ẹ rí i pé fúngbà kan rí láyà bíi 2020 wọ́ọ̀ kan ṣẹlẹ̀ tí wọ́n invite ọmọ Oòduà People Congress tọ́jọ́ mọ Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ tí wọ́n dẹ̀ invite Sunday Igboho tán wì wọ́n jọ mú a sí prison gbà yẹn náà ní Ọ̀yọ́ abẹ́rẹ́ àwọn yẹn sí ní òkú gbà kan lọ́wọ́ rẹ̀ ń dáfẹ́fẹ́ kó lóye tí ò dáfẹ́fẹ́ ńgbà náà kó káwọn ọmọ rẹ̀ jáde torí wọ́n waste àwọn ọmọ rẹ̀ tó pọ̀ jù àwọn dẹ̀ lè sọ nígbà yí Arẹ́gbẹ́ nígbà yẹn so àwọn tó ń sọ̀rọ̀ wọ́n ń ja ẹnu ní Ààrẹ Ọ̀nà Kakanfò tí iṣẹ́ tí mo bá bẹ̀yàn tìyà tì ní máa ń rìn ẹ rí i pé ààrẹ ti jà fúnlẹ̀ Yorùbá tó ti pọ̀jù tó ti àìmọye ogun tó ti jà ṣèbí lórí pé ń jagun fúnlẹ̀ Yorùbá ni wọ́n fi lọ jù sájà alẹ̀ lọ́jọ́ sí ọmọ Yorùbá náà ló jù sájà alẹ̀ so èyí tó dẹ̀ ń ṣẹlẹ̀ kò sọ pé òun ò sídìí ogun wọ́n ti fi jà Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ ti pọ̀ mélòó lẹ́mí ẹ̀gùn tẹ́lẹ̀ ẹ̀mí yóò sì gùn ẹ̀ tó bá ní kẹ́mi ọmọdún yóò kàn dúkú ni ó ti lọ pé gbogbo àwọn ọba ní South West wípé ẹ̀yin gómìnà ẹ̀ sáìn fóun
ẹlẹ́yìn lẹ gbéṣẹ́ fún ẹ fóònù oṣù mẹ́fà káwọn ò bá yá lọ́mọgun àbí àlọ́mọgun èrò yàtọ̀ sí èèyàn èrò ó yàtọ̀ sí èèyàn èèyàn ó yàtọ̀ sí èrò. ẹ ṣe gan yàrá Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́mọ o tó bá jẹ́ tìyún ni. ẹ ṣe àdúpẹ́. wọ́n bá tún nídìí another country ní ìpín wọ́n tó fẹ́ jagun ọmọ tó wà ń bẹ̀ yàtọ̀ sí ti Nàìjíríà. ẹ ṣe gan. ìṣẹ̀ntẹ̀yàn lè wọn ò lè fi wéra wọn. ẹ ṣe àdúpẹ́. ṣùgbọ́n ẹ̀yìn àwọn Yorùbá náà mọ̀. ọ̀nà bá nídìí ọmọ ogun náà another country Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́mọ ogun ó kẹ́lá wa pé Putin Russia ya ẹ bá wa mú ìyẹn Oòduà àbí pákó lèdì. ẹ ṣe ṣùgbọ́n ẹ̀yìn àwọn Yorùbá náà mọ̀ wọ́n mọ̀ ẹ sáré bàbá Sunday tó ní òun ni oníwèé ìwé ẹ̀kọ́ àbí kí ni ó pẹ́ra rẹ̀ wọ́n ti nì ọmọ wàjẹ́ kan tí òun láti pa ọmọ jẹ́ kan tí òun láti pa rárá torí àtìpa tí ò forí balẹ̀ fò lórí ni ló jẹ́ kí wọ́n mú sáwọn kan lọ́sẹ̀sẹ̀ bàbá tó wà yìí lọ ní kọ́ máa bọ̀ ní Nàìjíríà padà ó ṣe kókó kọ́ńtì ìyà tó jẹ ẹ ṣe ọmọ tìra rẹ̀ láti pa àdúpẹ́ ìyá òun àti bàbá tíá wọn ò sí nínú sàwárù o èyí táwọn alájáde yìí ọmọ wèrè slender tí wọ́n ní ó bóde tó náà ń jábọ́ ọmọ tó yẹ pé nígbà tí wọ́n mú tí wọ́n nà tí wọ́n jáwọ́ ò lé àwọn tá a dáwó fún ni pé kó travel kó Nàìjíríà nígbà sì débẹ̀ ń ta ni ó lọ ṣe àti sọ́jọ́ èèyàn mímọ̀ ni ajá ní bá wèrè sùn ọwọ́ sẹnu sọtí bí ẹ ń doyún mu ohun àti Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n wà ní ẹgbẹ́ kọ́mọ́kù èwe o kọ́mọ́kù kò òjijì. ẹ ṣe máa. ta ni ọmọbìnrin tí wèrè yìí ń sọ ó dẹ̀ bí ọmọ ta ló ọmọbìnrin tó sọ pé ó slender pé kinní kan àwọn dáwọ́ fún lọ sílùú òyìnbó tí orí bá fọ́ ẹnìkan pẹ́rẹ́ tí á yẹ̀ tí ẹ máa yẹ̀ because oníkálukú ló ń gbé nǹkan tó wà lára ẹ̀ ló ń gbé káàkiri oníkálukú ló ní nǹkan kan tàbí nǹkan míì tó ń bá tù ẹlẹ́ẹ̀fẹ́ ṣe aṣíwájú fún wa ẹ ń lérí ògùn fún wa ọmọ kan ṣe kinní kan ẹ kó má kú ní rèwerèwe o tẹ́ bá ká gba àwọn èèyàn tán tá ló máa tẹ̀lé yín ẹ̀yin olórí burúkú ìgbà Sunday Igboho wà ní Kútọ́nù amọ̀ye àwọn tí wọ́n jáde fún tí wọ́n pè lórúkọ oríṣiríṣi ìyẹn Sunday Igboho ó ṣe gbá ó ṣe àwo ó ṣe gbogbo bàbá àṣàsùn yìí tó máa sọ pé òun ṣó ṣe kinní kan tó bú Sunday Igboho nígbà yẹn tó stage show ó gbé búyàwó ẹ gbá ọmọ ẹ ṣe pé ìṣe gbogbo ẹ parọ́ ọmọ ìjọ tó bú ọ̀tá tó ń sunkún pé olóyè Sunday Igboho ó mọ̀ pé wọ́n gbogbo nǹkan tó sọ wo kinní kan ẹ̀ẹ́dẹ̀kẹsẹ̀ bàbá pè ẹ lọ sọ fún èmi àti ẹ ò ní kankan mo dárí èmi ò ṣe kò tẹ̀mí mo pa wá ń ta ni pẹ́tẹ́ ní ikú ni ó bá Ààrẹ Ọ̀nà Kakanfò.